ṣé bá ṣe máa wo àǹtí Bukky rèé ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ ọlọ́jọ́ kájọ́ o ilẹ̀ má ti ń ṣú àǹtí Bukky wọn àti ìjáde lórí fake petition tí Ọmọwọnúọlá kọ it's fake bàbá ẹ gba ọpẹ́ wa ẹ̀yin èèyàn mi is almost 24 hours tí àǹtí Bukkyharam ti wọ gálò láti ọwọ́ Wọnúọlá Àṣàkẹ́ Àdé ẹ jọ̀ọ́ ilẹ̀ má tuntun ṣúṣú máa tún pé 48 hours ni 48 hours 72 hours 24 hours táǹtí Bukky ti wà nù of Mohbad pride Wùmí wà ló bèrè tó bẹ́ẹ̀ Aṣáná àǹtí Bukky ẹlẹ́wọ̀n alpha ṣé bí eléyìí la ṣe máa óyá báwo la ṣe fẹ́ lọ káǹtì Bukky àtẹ̀wọ̀ aṣọ wo ló wọ̀dé bẹ́ẹ̀ báwo ló ṣe máa pátá gan àti gba kínní àti gba gram pátá gan àtún ti gan náà mọ́ làbá ibẹ̀ yẹn ò ní ṣe kó ẹyẹ yan mi ṣé wọ́n ní báàtì ń bẹ̀ ṣé wọ́n yẹ káǹtì Bukky kò ní ṣe ìjì pátá bẹ́yẹn o a ti kú a tún ti ṣì ó wà nù ilé ń ṣì mọ́lé ẹ wá imagine pé ó tún wà nù kínní wọn ò ní change pátá ẹ̀ wọn ò ní àwọn kínní dẹ̀rẹ̀ wọ́n ti sáré fi àjùlọ hàn wọ́n sáré sọ pé wọ́n ti sáré tí nǹkan bọ ìwò díẹ̀ ọlọ́jọ́ ń kájọ́ ẹ wò ó 72 hours 48 hours 24 hours before Mohbad died Wùmí wà ló bèrè tó bẹ́ẹ̀ àǹtí Bukky ẹ̀yin lẹ ní béèrè tó bẹ́ẹ̀ báyìí o ẹ̀yin lẹ ní béèrè tó bẹ́ẹ̀ kò dé yẹ kó ẹ̀yàn tààtà tẹ̀lé àǹtí Bukkyharam ó kàn rí bó ṣe rí ẹ̀yàn tààtà ni wọ́n ẹ má ṣe báyìí o ẹ try kẹ́ lọ visit wọn mo pé ẹnu náà ló máa pa wọn náà wọ at the same time mi ò mọ nǹkan tí mo lè sọ pé kí n tẹ̀ sọ pé nǹkan báyìí lẹ ṣe tó dáa mi ò lè tọ́ka sí àǹtí Bukky mú ti mí ìsìn Sunday chat ṣe mọ̀ pé Sunday ló yẹ kẹ́ wá analyse báàgì àwọn ọmọ inú yín tó ń kọ́lé tẹ̀ ń jíṣò àwọn ọmọ mo débẹ̀ máa ké ọ̀rọ̀ burúkú tó tẹ̀rí àná ló yẹ kẹ́ wá analyse báàgì àwọn ọmọ inú yín tó ń kọ́lé tẹ̀ ń jíṣò tẹ́ ẹ sọ pé it's all fake tó bá jẹ́ pé ọwọ́ ò bà yín lánàá báyìí ẹ ti máa wọ́tọ́ sí wa lórí social media àǹtí Bukky òbó yín á tún ti ṣe gbìm níbi tẹ́ ẹ wà yẹn pátá yẹn á ti lẹ̀ mọ́ yín dì á ti gan pa ẹ tún ti máa tún ṣì ṣe mọ̀ pé téèyàn bá lo one day nínú kínní téèyàn spend the night nínú kínní ọdún kan nínú ọjọ́ orí ẹ̀ tó yẹ kẹ́mi ẹ̀ fi gùn náà ti yọ kúrò 1 day in prison 1 year of your lifetime ni mo ti miss yín ẹ ní jẹ́ àgbà donation báyìí ká lọ gbé àǹtí Bukky kúrò mẹ́ torí I am rich mi ò yó ebi ò dẹ̀ pa mí bí mo ṣe wà yìí tílé oge tó ge jẹ àǹtí Bukky ò tẹ̀ ní ìdí donation ẹ má tẹ̀ jẹ́ ká lọ sí gbogbo mẹ́ àǹtí Bukky ṣé Bukkyharam wa kéré ni ó pọ̀ létí náà àwọn tó ń gbé ẹ̀rí tó sọ pé this is gold 24 carats we have been oppressed on this social media this is 24 carats ẹ lọ bèrè ẹ wò 24 carats wọ́n máa ṣe wọ́n máa jọ bẹ̀rẹ̀ tó ń jábẹ́ àyà gbogbo nǹkan ló ń jọ wọ́n lójú ṣe rí àwọn tó ní wọn ò ní wá sórí social media láti wá máa display they won't àwọn tó ní ò ní wá sórí social media láti wá máa display bọ̀ àwọn tí ò ní nǹkan kan Bukkyharam ti wà bẹ́yẹn báyìí ó ti lo over 16 hours tílẹ̀ bá máa ṣú sí ó máa pé 24 hours tó bá dẹ̀ máa dé sí báyìí ẹ máa rí tó máa pa lọ́lá ẹ rántí Tẹlẹ́gùṣì ti kábíyèsí bó ṣe dé báyìí
ta rò pé ṣe bó ìgbà tó fẹ́ lọ kóòtù lásán nìyàn ṣe ní Bukky sọ fún wa pé kò sí nǹkan kan ẹ lọ fọkàn balẹ̀ àwọn báwo ìlú òyìnbó bá kì í ṣe Nàìjíríà kò sí nǹkan tó lè ṣe sẹ́ ẹ wò mo ní gbogbo ẹ̀ mo ti gbélé mo ti ṣe táwọn pé àǹtí ò tiẹ̀ tí first time in America disturbing America ìgbà tó máa dé báyìí nǹkan tó ṣọ́ọ̀kì mi jù láyé when the time comes I'm going to apologize mo ní what after you using years to defame that man saying that òun ló bí Liam ò dẹ̀ ní evidence say that òun ló ń fẹ́ Ọmọwùmí tó dẹ̀ ní evidence bó ṣe dé báyìí láti court tó ti rí pé ẹ̀wọ̀n rẹ̀ náà mo ní orí tó bá máa jẹ̀yà tó bá wé láwàní òun fún ara ẹ̀ ló máa yọ láwàní yẹn tó máa yan òsítà báyìí inú window bọ́rọ̀ Bukky ṣe rí ni ó rò pé òun ti escape ti Elégùṣì torí òun apologize wọ́n ní ẹ̀bẹ̀ pọ̀ ẹ̀yin èèyàn mi ẹ má jọ pé yín mọ́ra lórí social media ẹ̀bẹ̀ pọ̀ ló bá bẹ̀bẹ̀ wọ́n sọ pé kó tún wá ṣe public apology tó tún wá ṣe public so mo nǹkan tí ò wá yé mi ni pé okay when you lie that Elégùṣì àti Wùmí wọ́n fẹ́ra wọn Elégùṣì ló bí Liam now you are now telling us that Elégùṣì ò mọ anything pa Liam kò fẹ́ Wùmí so what are you now saying? Are you saying that because you want to leave or are you saying that because torí pé kó má bàa ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó ò ṣe ń gbà yẹn ó mọ̀ pé Ọlọ́run báyìí tọ́jú ẹ̀ sínú kúlà ni àsìkò ẹ̀wọ̀n ẹ̀ ò tí ì tó that is it àsìkò ẹ̀wọ̀n ẹ̀ ò tí ì tó ṣé o mọ̀ pé ó gorí omi lọ ó lọ wọ cruise ship ó lọ ṣe Portugal ó lọ ó ṣe vacation Ọlọ́run sọ pé ẹni sùúrù ṣe ẹni sùúrù ibi tí ìyà bá wà ìwọ ló máa rìn kò ń gẹ́ ìyà yẹn ṣebí ẹni ọjọ́ mẹ́ta ló sì lọ trip ìgbà tí ìyá yìí máa dé ìyá tá à ń sọ yìí ẹ̀yin èèyàn mi ìgbà tí ìyá yìí máa dé àti ẹ̀ mọ̀ pé ibi tó máa gbà wọlé nìyẹn ó yá àǹtí Bukkyharam ẹ rò pé torí pé ti wà ní òyìnbó ọwọ́ lè báyìí aráàlú òyìnbó náà ló tún jẹ́ kọ́wọ́ báyìí ibi tó fọ́ nìsín ni aráàlú òyìnbó ló tún jẹ́ kí hand touch you táwọn ọlọ́pàá wá gbé yín báyìí you have been using over 16 hours locked up why tó fi ń búlì àwọn èèyàn why tó bá mọ̀ pé òkè o there's something tó ń gbé ẹnu tó fẹ́ sọ you have something you are very sure of it shouldn't lead to bully gbogbo nǹkan tó ń ṣe ariwo àti irọ́ pípa kó máa ra àràbù náà ni ó rárá àbú do anything lọ just because you want to stay relevant. I mean if you want to be fair torí agbọ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni why don't you maybe that's the right way or I don't know why don't you talk about your son torí tó bá yẹ pé ọmọ èèyàn kan ló lọ yọ̀bẹ síyàn ọmọ wọnú ọlá tó kú it's not kì í ṣe pé kò rí ìtọ́jú o kì í ṣe pé kì í ní anything o ọmọ yẹn kàn jẹ́ sickle cell ni it's not like there is a fault of ṣé I understand ọmọ tiẹ̀ tí ò kú ó mú kitchen knife nínú ilé ó dẹ̀ lọ fi ń jalè níta òòlè tó bá jẹ́ ọmọ èèyàn ẹ wá reverse ẹ̀ kó jẹ́ pé ọ̀tá ọmọ wọnú ọlá ló ń jalè kiri ẹ mọ nǹkan tí àǹtí Bukky máa fojú ẹ̀ rí lórí social media ìgbà tó fẹ́ sọ̀rọ̀ ọmọ tiẹ̀ I trusted people àìṣe kíní kan ọmọ ń jalè ń sọ pé o trust people mo ti máa ń pariwo jùmọ̀ ó lè ní yín nínú ọ̀nà yín kì í ṣe pé kíní bàbá ẹ̀ ò jalè nínú ìṣẹ̀lẹ̀ ni everything you want to do to bully, libel, defame people every time. I think it's half a shame.
ẹ bá mi bèèrè lọ́wọ́ ẹ̀ kí ni Wọnúọlá ṣe fún ibi tá tẹ̀ ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀. What did Wọnúọlá do to you? Àbí torí pé ẹ̀jọ kì í ṣe pé sẹ́kù kan lọ́jọ́ wà, kì í ṣe blogger, kì í ṣe pé ń búra yín. Bukky ò need àti ṣe mọ̀ pé ọ̀tọ̀ ní pé o fẹ́ analyze o kàn fẹ́ ganu sí. Bukky ò need àti mọ Bukky rí kó tó di pé ó wá bayé ẹ̀ jẹ́. Ẹ wo bó ṣe rán kókó lórí àwọn ọmọ kéékèèké. Àwọn ọmọ kéékèèké yẹn torí pé wọ́n gbé Emmys bag. Àti fake o. In fact, àwọn òyìnbó gan gbé Emmys, àwọn òyìnbó gan lo fake diamond chain. Àti original àti fake kí ló kan ayé? Let them live. No be their life. But lọ́dọ̀ Bukky, they must not live o. Òun máa pa wọ́n ni o. Òun máa rún wọn jẹ ni o. Wọ́n ti ṣẹ̀ṣẹ̀ tí ò ṣe kinní. Ìsì àjọ wọn kọ́wọ́ bọ àpò ẹ láti lọ ra Emmys. Owó wú ẹ̀ tí ó rí ni. Wọ́n bá ìṣiṣẹ́ débẹ̀, wọ́n bá ìdókó débẹ̀, wọ́n bá ìjà àwọn ló mọ̀. Ọ̀rọ̀ wọn ló gbé sóòkan àyà pé ò fẹ́ kì í ṣe pé ó tiẹ̀ máa sọ ìníwé, ó máa sọ tó máa ra àràbù fún each of them tó máa bà tiwọn jẹ́. Tó máa bà tiwọn jẹ́. It's their choice. Gbogbo as God will have it. Obi tó ti ń ṣe analysis ẹ̀ ń sìn Bukkyharam. As God will have it. Ó ti pẹ́ tó ti ń ṣe, tó ti ń bà tàwọn èèyàn jẹ́. Títọ́ wá mú ẹ kúrò ní society pé olóṣì lóbìnrin, ọmọ òrìtọ́, ayé ò ní, iṣẹ́ gidi ò ní, àfi kó jókòó sórí social media. Kó sọ̀rọ̀ ẹ di Ṣọlá pé tó máa explain you are not living. Wọ́n ò pé síbì kankan. Notice pé mo ní ogun kan ló ń ja òun àti Ṣọlá pé ó máa múra kó gbogbo ẹ̀ sórí wà sọ̀run báyìí. Kò ní ríbi kankan lọ yàtọ̀ sí church. Church nìkan níṣẹ́ mọ̀ pé church gbolè ò gbọ́lẹ̀. Kò ní ríbi kankan lọ yàtọ̀ sí church. Bàtọ̀ dẹ́ máa bọ́ndú ẹ̀ báyìí. Ṣebí wọ́n sọ fún wa pé fake ni petition. Ẹ̀yin tẹ́ bá ṣàfẹ́ lọ kí àǹtí Bukkyharam, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe nǹkan kan. Ẹ bá mi mú dídò dání fún un. Torí bí a ṣe ń wo yìí, ó possible kan ṣe pẹ̀ ń bẹ́ẹ̀ dáadáa. Ara rẹ̀ rè, ara ò kì í ṣòkúta. Ẹ mú kíní, ẹ lè mórógùn dání. Ó ṣàmà máa ti nǹkan gbogbo. Ṣé mọ̀ pé kò lọ́kọ kò ní nǹkan kan. Vùú ni lójoojúmọ́. So ilé tó ti wà mẹ́rẹ̀, ara ẹ̀ á tún ti gbẹ̀ kan. Gbogbo ẹ̀ á ti gbẹ. Ara ti kan wèrè. So ẹ bá mú kíní dání kó fi tura, ẹ lè mú kándù dání. Tó bá kán sọ́hùn, ó kán sọ́hùn náà nìyẹn. Kò sí nǹkan tó fi ń ṣèyàn. Next time nílé ayé ẹ̀ kò dẹ̀ tí ìbẹ̀rẹ̀, kò tẹ̀ tí ì rí nǹkan kan. Kò tí ì rí nǹkan kan. Tí Wọnúọlá bá lè gbé ẹ bẹ́yẹn. Wá imagine Ọmọwúmi nǹkan tó máa fojú ẹ̀ rí. Ṣé bó sọ pé burú ni? Tí Wọnúọlá bá lè gbé ẹ bẹ́yẹn. Imagine nǹkan tí Ọmọwúmi tó máa fojú ẹ̀ rí. Ó tí ì rí nǹkan kan. Ṣorí by the time tó bá parí pẹ̀lú ẹ̀, bàbá Mohbad ó máa bẹ́ẹ̀ káàánú. Ṣẹ́rí bàbá Mohbad ló ń ba ayé àwọn èèyàn jẹ́. Immunizer wọ́n ti gbé. Bukkyharam different court case. Bàbá Mohbad gan yẹ kó gba court case. Torí olóṣì ní máa yẹn. Òun ló mú gbogbo idea yìí wá wípé there is something, whereas there is nothing. Nípa ikú tó pa Mohbad, there is nothing. Kì í ṣe àtọwọ́ èèyàn ló ti kú. Like wípé ṣẹ̀mọ̀ wípé wọ́n mọ̀ pa. It's never that. It's so clear. I don't know what these people want to hear. Me mọ́. I don't know. Kì í ṣe pé ó wu Ọlọ́run lọmọ yẹn kú. Negligence nurse yẹn lọmọ yẹn fi kú. Kì í ṣe pé wọ́n gà lọ́rùn wọ́n gun pa wọ́n mọ̀ pa. Wọ́n ní wọ́n sọ pé if you look at it, ẹ máa rí pé kò tó bá fẹ́ pààyàn torí owó
ẹ̀yin èèyàn wọ́n á ti gbowó òun náà bẹ́ẹ̀ ni wọ́n ti máa gbowó gba kátálọ́ọ̀gì gba royalty ẹ̀kọ́ tó pa wọ́n á ti gbà á in fact wọ́n á ti jẹ́ kó dé nǹkan mọ́lẹ̀ Mohbad ò ní nǹkan kan náà kí ni wọ́n fẹ́ pa fún ẹ wá lo AI ẹ wá lo gbogbo ẹ̀ wọnú ọlá ọmọ ọlọ́mọ kò ṣe kó ṣe nǹkan kan fún ẹ̀ náà bó tó bá ti lè rí obìnrin tó ti ń ṣe dáadáa nú ayé wàá gbógun tì wọ́n ni ti sú ẹ̀ṣà.